gbogbo bí ìbá ṣe wù kí àwọn ọmọ OPC lè máa tọ́ wa níjà tó, ohun tó wá láti ọ̀dọ̀ bàbá wa olóyè Adéyẹmọ ni wípé a gbọ́dọ̀ bá ẹnikẹ́ni jà. Yálà bí ìbá ṣe wù kán provoke wa tó, a gbọ́dọ̀ bá ẹnikẹ́ni jà. Mẹ́sẹ̀gì tí bàbá ní ká wá nílé lóko lẹ́yìn odi. Koiki Media bring the world closer to your doorstep. Èní ni ọjọ́ 13 nínú oṣù keje ọdún yà 2026. Message láti ọ̀dọ̀ bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Message láti ọ̀dọ̀ wọn fún gbogbo ọmọ Ìró Ẹkùn pátápátá láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí in the whole the 8 states tí Ìró Ẹkùn tẹ̀dó sí. Ẹ bá mi share program yìí, ẹ bá mi share fídíò yìí kó kan gbogbo ọmọ Ìró Ẹkùn lílé lóko lẹ́yìn odi, kó kàn wọ́n láyàrá. Yálà àwọn tí wọn kì í ṣe Ìró Ẹkùn wọn bọ̀ tó ń belong sí side ọ̀dọ̀ ti bàbá wa Aisha Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bá wa share kó kan everybody lára, ọwọ́ tí ẹ fi tẹ̀ ní fi pamọ́ sí aṣẹ́dùn rẹ̀. Ní alẹ́ àná ni ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Èkó ní agbègbè Àlímọ̀ṣọ́ tó ṣẹlẹ̀ sí ìkan lára àwọn jagunjagun wa ní Ìró Ẹkùn. Mẹ́sẹ̀jì wo ni bàbá wa ní pé ká pàṣẹ lépa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí? Ni wípé gbogbo bí ìbá ṣe wù kí àwọn ọmọ OPC lè máa tọ́ wa níjà tó, ohun tó wá láti ọ̀dọ̀ bàbá wa olóyè Adéyẹmọ ni wípé a gbọ́dọ̀ bá ẹnikẹ́ni jà. Yálà bí ìbá ṣe wù kán provoke wa tó, a gbọ́dọ̀ bá ẹnikẹ́ni jà. Mẹ́sẹ̀gì tí bàbá ní ká pàṣẹ fún gbogbo ọmọ Ìró Ẹkùn. Wọ́n ní tí àwọn ọmọ ẹgbẹ́ OPC ti Ìbà Gani Adams, wọ́n ní tí wọ́n bá pàdé wa, yálà kí wọ́n tiẹ̀ ṣe ohun tí ó máa bí wa nínú, wọ́n ní kí a gbìyànjú ká mú mọ́ra. Tó bá possible, ẹ jẹ́ ká rìpọ́ọ̀tù lé police station tó bá sún mọ́ wa. Ṣùgbọ́n tí ó bá ti ṣẹlẹ̀, ẹ fi tó gbogbo àwọn aláṣẹ tó wà ní agbọnni Ìró Ẹkùn security network. Ẹ jẹ́ kí ó wá sí létí ìgbọ́ wọn, nítorí pé ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ nísìn. Tí ẹ bá wo ọjọ́ bíi mélòó kan síta, a jáde síta lórí Koiki Media, a sọ wípé ṣé ìbẹ̀rẹ̀ ogun abẹ́lé míì ni àwọn ọmọ ẹgbẹ́ OPC tún gbìyànjú láti dá kalẹ̀ báyìí lẹ̀ Káàárọ̀ Oòjíire. Ṣùgbọ́n bàbá wa ẹni tó nífẹ̀ẹ́ ilẹ̀ Káàárọ̀ Oòjíire, wọ́n ní àwọn ò ṣetán láti bá ọmọ Yorùbá kankan jà, pé àwọn ò ṣetán láti bá ẹgbẹ́kẹ́gbẹ́ kankan jà. Ẹnikẹ́ni tó bá wá jẹ́ ọmọlẹ́yìn olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, tí wọ́n bá ti tọ́ ẹ ń jà, má jà, gẹ́gẹ́ bí ohun tí bàbá wa tí wọ́n ní ká fi léde. Wọ́n ní kẹ́nikẹ́ni má bá ẹnikẹ́ni jà tí wọ́n bá ti fi lọ̀ wá, nítorí pé lákòókò yìí wọ́n á fi lọ̀ wá. Ṣùgbọ́n ẹ má jà. Ìrìn àjò tí a gbé dání, ọba mi òkè ò ní gba àwọn ẹni bí láyè láti destroy. Kò sí bá ṣe máa lọ belé tí àní náà ta. Kò sí bó ṣe máa lọ tí gbogbo kan tó ń ṣẹlẹ̀ tí ò ní ṣẹlẹ̀. Ṣùgbọ́n mẹ́sẹ̀gì tí wọ́n ní ká sọ fún yín ni wípé ẹ má bá ẹnikẹ́ni jà lábẹ́ bó ti wù kó rí. Bí ó ti wù kán provoke yín tó, ẹ má bá ẹnikẹ́ni jà. Ẹ ṣe sùúrù. Gbogbo ohun tí ìbá wù kán fi lọ̀ yín, ẹ ṣe sùúrù, ẹ fi para. Lẹ́ẹ̀kan sí, Koiki Media bringing the world closer to your doorstep. Èní ni ọjọ́ 13 oṣù keje ọdún yà 2026. Ẹ ṣé o.